Orúkọ mi ni Mr. Gbenga Sunday láti abúlé Mọ́ládé. Oko ọdẹ tí mo lọ dẹ̀gbẹ́ nígbò Onisasa. A máa lọ bí ọdún mẹ́jọ tàbí kó lé díẹ̀ sásìkò táwa yìí. Àwa tá a lọ tó bí mẹ́rin tí mo sì lè dá nínú orúkọ wọn tí wọ́n sì wà láàyè tí wọ́n wà láàyè. Ògo ní boko wọn gbogbo wa. Ó ṣẹlẹ̀ pé igbó yẹn dẹ̀ jẹ́ igbó kan tó ní agbára gidi. Ẹni tó bá wù láti fún ní nǹkan, mo lóògùn kankan tí ó bá wù láti fún ní nǹkan òun kẹrin ń bẹ, ó máa gba nǹkan padà lẹ́sẹ̀kẹsẹ̀ tí kò sì bóyá tàbí ṣùgbọ́n a sì lè rí àwọn bàbá tán sì wà tí wọ́n lè jẹ́rìí sí nǹkan tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí. Ó ṣẹlẹ̀ pé a lọ sí oko ọdẹ ní ìjọ yẹn, a fẹ́ dẹ̀gbẹ́ yẹn ní òkú ọ̀la. Àwa tá a jẹ́ ọ̀dọ́ láàrin wọn pé káwọn tó kù tó bá dé ní ìjọ kejì yẹn kán lè bá nǹkan tí wọ́n máa jẹ ńlẹ̀. A ní ká góran di gbogbo ètè tí ìgbẹ́ yẹn, ká tètè tí ìgbẹ́ wò ká lè rí nǹkan tí a fẹ́ sè. Ọ̀nà kan dẹ̀ wà láàrin oko yẹn tó la igbó yẹn sí méjì, akọ wà, abo wà. Ọ̀nà ẹni wọ́n máa ń bá lọ sí Abẹ́òkúta nígbà wáṣẹ̀ tí ó ti sì mọ́tò tó jẹ́ ọ̀nà ẹ̀sìn. Ọ̀nà yẹn ní èmi gbà, mo ti pa ẹtu kan already, mo ti gbé kọ́ igi. Mo tún rìn síwájú díẹ̀, mo wá pa ìkejì, mo wá gbé sínú ìgbérí mi. Títí àdẹ̀bí ṣọdẹ lọ ṣe gbogbo ìgbérí yẹn wúwo síbẹ̀. The funny thing tí mo kọ̀ ní pé nígbà tí máa padà dé ibi tí pé ká dá ẹran jọ, mo wá ẹtu tó wà nínú ìgbérí yẹn, mo ṣá wá ẹtu yẹn tì pé mọ́ tó yọ. So àṣà lọ. Nígbà tí wọ́n tún wá fẹ́ padà dẹ ìgbẹ́ yẹn, mo wá lọ rí àwọn dáàdì wa kan. Kódà gan mo sọ̀rọ̀ yìí fún bàbá wa Ìjì gan yan lókòsí gbogbo ọdẹ ìlú Nkan ní àpapọ̀. Mo ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún wọn. Wọ́n lọ́mọdé ló ń ṣe mí ní pé kíní kan tó bá ti wá fẹ́ padà lọ kí n jẹ́ ká ríra. Àwọn náà ni mo wá padà lọ bá ń gbà tá a fẹ́ padà lọ padà dẹ igbó yẹn níbi ọdún kẹta tó tẹ̀lé. So a máa ń pe ọ̀bọ kan ní Yáwú. Ó jẹ́ ọmọ abúlé lẹ́rìn bẹ́ẹ̀, Akónkó ló ń gbé nísìnyí, ọ̀rẹ́ mi dáadáa ni ọdẹ lòun náà, ọdẹ ńlá gidi ni òun náà. Òun ló wá pa ẹtu yẹn, wá jẹ́ ògbọ́gbọ́ ẹtu. Ó bá gbé ẹtu yẹn náà sínú ìgbérí bí mo ṣe ṣàlàyé yẹn. So nígbà tó gbé ẹtu yẹn sínú ìgbérí, nígbà tá a débi tí a ti fẹ́ dá ẹran jọ, ló bá sọ pé àrí ẹtu tó gbé sápò òun màrí ẹtu mọ́, ó rẹ̀ tu mọ́ kẹ̀. Ẹ ká fẹ́ túlẹ̀, a jẹ́ pé ṣàṣà fún wa nìyẹn o. Mo yẹn rántí pé bàbá sọ pé tó bá ti rí báyìí ká ṣe nǹkan báyìí, ká ṣe nǹkan báyìí, ká ṣe nǹkan báyìí. Mo wá ní kọ́ ká ní sùúrù pé kọ́ ká lọ sí ojúbọ ilẹ̀ mọ́ bá wa. Gbogbo àwọn èèyàn ti dé. Ohun tó wá yà mí lẹ́nu jù ni pé níbi tí gbogbo èèyàn ti ń gbà, tí wọ́n ti ń gbà kọjá, tí wọ́n ti pàgbẹ̀ àwọn tó máa jókòó ti jókòó ńbẹ̀, wọn ò dẹ̀ rí ẹtu yẹn. Nígbà tí mo ṣáà mo ṣe kíní tí bàbá ní kí a ṣe yẹn. Bí mo dẹ̀ kọjá pé kí mi náà wà bí lókan lọ dúró sí nínú igbó abo yẹn, pé kí n lọ wá ibi kan dúró sí bóyá èmi náà àtúnrí nǹkan yìnbọn sí ńbẹ̀. Ṣé mo dẹ̀ bá ẹtu tó jábọ́ ní àpò ọ̀rẹ́ mi yẹn, ṣé mo bá ń bẹ̀? So ó wá jẹ́ kí n bẹ̀rù ọdẹ débi wípé tẹ́yàn kan wá ní kò sí ọdẹ, ìyẹn dẹ̀ kú ó kú àwọn bàbá. So ọdẹ wà, ọdẹ ò ṣe fojú di. Àwọn àgbà dẹ̀ ṣì wà tí wọ́n wà dáadáa. Má dalẹ̀ ṣáde afàwọ̀dá tèmi bá nípa títọ́ ọlọ́dẹ dé yẹn. Ọdẹ ò ṣe fi ṣeré, ọdẹ ò dẹ̀ ṣe fọ́ padà ìlú jù. Ìyẹn jẹ́ àbọ̀ ní ṣókí ní tibẹ̀ yẹn.